àsìkò yìí yóò dára fún wa láṣẹ Elédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀ ọjọ́ 19 nínú oṣù kẹsàn-án ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ní kánmọ́nkóbó à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, ọ̀gbẹ́ni Nyesom Wike Ohuma ló ti ní àwọn tí wọ́n pè fún ìpadàbọ̀ Jonathan lọ́dún 2027 kó wá díje dupò ààrẹ. Èyí ni wọ́n pè fún ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ogun ní orílẹ̀-èdè yìí, pàápàá jù nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó fi mọ́ ẹkùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Nyesom Wike tó sọ ọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, tí í ṣe ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí, ṣe é lálàyé wípé bí ẹ bá wò ó dáadáa, ó ní ẹni àpọ́nlé, ẹni iyì ni Jonathan jẹ́ láwùjọ àti ní àgbáńláyé o, látàrí ìtàn rere tó fi lélẹ̀ nígbà tó fìdí rẹmi sọ́wọ́ ààrẹ àná olóògbé Muhammadu Buhari lọ́dún 2015. Wike sọ wípé gbogbo àwọn èèyàn tó wá pè wípé kí Jonathan máa padà bọ̀ láti wá díje dupò ààrẹ lọ́dún 2027 yìí, ó ní lọ́dún 2015 níbo ni wọ́n wà nígbà tó fìdí janlẹ̀ èyí tó pàdánù sọ́wọ́ olóògbé Muhammadu Buhari tí wọ́n kọ̀ láti ṣe àtìlẹ́yìn fún lọ́dún náà lọ́hùn-ún kó lè jáwé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí i. Ó lásìkò yìí ni wọ́n wá ń pe Jonathan wípé kó padà wá láti wá díje dupò ààrẹ, lérògbà wípé òun ni mẹsáyà, áńgẹ́lì tọ́lọ́run yóò lò láti lè mú orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìpele tó kàn. Nyesom Wike ni gẹ́gẹ́ bí ọgbọ́n tí ń bẹ lórí òun, ó lóun yóò rọ̀ Jonathan láti rò dáadáa o, nítorí pé ọ̀pọ̀ èèyàn ni ó máa lùlù máa jó lọ à ń bẹ lẹ́yìn rẹ̀, ṣùgbọ́n tó bá dójú ìṣòro kálukú wọn ni yóò ná pápá bora o nígbà tí wọn yóò fẹsẹ̀ fẹ́. Ó ní èyí tó wájú nínú ọ̀rọ̀ ọ̀hún ni wípé Jonathan kò ní ju sáà kan ṣo láti lò lọ lórí ipò ààrẹ nílẹ̀ yìí, bó bá tiẹ̀ ṣe padà wá léyìí tí ṣe ọdún 4. Ó wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wàhálà ìdààmú ni yóò somọ lẹ́sẹ̀ láàrin ọdún 4 yìí o. Lákòótán nínú ọ̀rọ̀ Nyesom Wike, ó ní òun yóò rọ̀ Jonathan láti gbé yẹ̀wò dáadáa, nítorí pé tìmùtìmù kẹ́gbìyà sínú. Ó ní àwọn tí ń pè pé kí Jonathan ó padà wá, ogun wàhálà lásìgbò ọ̀tẹ̀ èyí ni wọ́n fẹ́ dá sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti nínú ẹgbẹ́ òṣèlú gbogbo nílẹ̀ yìí. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ kò tí ì ṣe lórí alábàáwò. Nyesom Wike mà ló ti ta òkú ọ̀rọ̀ gúlútù kan padà báyìí fún Aminu Tambuwal àti igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar. Gẹ́gẹ́ bí alákòóso olúìlú orílẹ̀-èdè yìí Nyesom Wike bó ti sọ ọ̀rọ̀ náà, ṣe é lálàyé lórí ọ̀rọ̀ kan tó jáde lẹ́nu gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Sokoto Aminu Tambuwal àti ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tẹ́lẹ̀ rí ọ̀hún, èyí tó sọ wípé Tambuwal ní kàkà tóun yóò fi mú Nyesom Wike gẹ́gẹ́ bí aṣíwájú òun nínú òṣèlú, olóhùn yóò náwó gan Atiku Abubakar. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Tambuwal jáde o, èyí tí ó mú Nyesom Wike láti fèsì sí wípé ẹgbẹ́ ìkúlẹ̀kú wọ́tọ̀, bẹ́ẹ̀ sì rí ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀. Ó ní fún àpẹẹrẹ, báwo lèèyàn yóò ṣe mú ọ̀rẹ́ nínú òṣèlú tí ò ní mú ẹgbẹ́ òṣèlú rẹ̀ sí, tàbí báwo ni èèyàn yóò ṣe mú aṣíwájú nínú òṣèlú tí ò ní mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ó ní bí Aminu Tambuwal bá mú òun ní ọ̀rẹ́ ṣùgbọ́n tó kọ̀ láti mú òun gẹ́gẹ́ bí aṣíwájú rẹ̀ nínú òṣèlú, ó ló jẹ́ wípé kò mọ ohun tí ń sọ lẹ́nu ni o. Àti Aminu Tambuwal, Atiku Abubakar, Nyesom Wike ní gbogbo wọn aláṣẹdànù tí wọ́n mọ ohun tó kàn nínú ọ̀rọ̀ ayé ni wọ́n o, àti wípé alásọkójẹ ni wọ́n, léyìí tí wọ́n ní àfojúsùn rere kankan bí tí òun kó kéré mọ́ tó, gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ èyí tí Nyesom Wike tó dá padà fún Aminu Tambuwal tí í ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto àti ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà
lásìkò yìí. Àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ alátìlẹ́yìn fún ààrẹ àná Muhammadu Buhari nínú òṣèlú ló dàbí ẹni wípé wọ́n ti ń fi ìfẹ́ wọn báyìí láti ṣe àtìlẹ́yìn fún Atiku Abubakar gẹ́gẹ́ bí wọ́n ti ń palẹ̀ ètò ìbò ọdún 2027 mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ náà, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ tó ṣe àtìlẹ́yìn polongo fún olóògbé ààrẹ àná Muhammadu Buhari, bákan náà tó tún jẹ́ àwọn ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú èyí tí ṣe ti Muhammadu Buhari gangan nígbàyé rẹ̀ kó tó di wípé wọ́n da ẹgbẹ́ òṣèlú náà kó tó di pé wọ́n dà pọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n pè ní CPC. Gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ṣe ìpàdé ńlá alátìlẹ̀kùn àríkànṣe nínú ilé Atiku Abubakar èyí tó ń bẹ nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí láti gbé yẹ̀wò àti láti wo ọ̀nà tí wọ́n yóò gbà èyí tí Atiku Abubakar yóò fi jáwé olúborí nínú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, àwọn àgbààgbà láti inú ẹgbẹ́ òṣèlú CPC yìí tí wọ́n tún jẹ́ ọ̀kan nínú àwọn alátìlẹyìn olólùfẹ́ èyí tó dúró ti Muhammadu Buhari títí di ọjọ́ ikú rẹ̀, èyí tí wọ́n ṣe àbẹ̀wò sí Atiku Abubakar nílé èyí tó jẹ́ ilé rẹ̀ nílùú Àbújá nínú ọ̀sẹ̀ yìí ṣe lálàyé wípé àwọn ń gbìyànjú láti wo ọ̀nà tí wọn yóò gbà nawọ́ ìfẹ́ ìbáṣepọ̀ tó ń ti àtìlẹ́yìn fún Atiku Abubakar bí ó ṣe jáwé olúborí lọ́dún 2027 nínú ètò ìbò àwọn ààrẹ èyí tí Atiku Abubakar ń gbìyànjú láti gbégbá rẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé, Atiku Abubakar tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú AC, láti inú ẹgbẹ́ òṣèlú AC ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ACN kó tó di ipò tó wá ẹgbẹ́ òṣèlú APC. Wàyí o, lásìkò yìí Atiku Abubakar tún pẹ̀lú àwọn tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú tí wọ́n kó jọ pọ̀ sílẹ̀ African Democratic Congress ADC, léyìí tó ń gbà á lérò láti lo àǹfààní ẹgbẹ́ òṣèlú náà dáje dupò ààrẹ lọ́dún 2027 kó tó di pé àwọn àgbààgbà àwọn olólùfẹ́ Muhammadu Buhari yìí kí àwọn náà tó tún fi ìfẹ́ hàn sí wípé àwọn ń bẹ lẹ́yìn rẹ̀ digbí bí ike ti ń bẹ lẹ́yìn olóhùn ni. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ìròyìn léde lónìí tí ṣe ọjọ́ Jímọ̀ wípé àwọn ti rọ́wọ́ tó ọ̀gbẹ́ni kan tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ àjọ èyí tó ń rí sí ọ̀rọ̀ jíjá tíkẹ́ẹ̀tì ọkọ̀ lójú pópó National Union of Road Transport Workers NURTW ni wọ́n ti rọ́wọ́ tó ọ̀gbẹ́ni ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní Shamsideen Adio tí gbogbo èèyàn mọ̀ sí Sàmẹ́lọ̀ lórí ẹ̀sùn wípé ó na ọ̀gbẹ́ni kan tí máa ń fi ọ̀kadà alùpùpù jẹ́ iṣẹ́ láti gba ẹrù láti bìkan síbìkan tàbí láti fi ẹrù ránṣẹ́ níbìkan síbìkan tí wọ́n pè ní dispatch rider, wípé Sàmẹ́lọ̀ ó lọ ọ̀gbẹ́ni náà pa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látọwọ́ kan nínú àwọn oníròyìn ṣe lálàyé wípé ọjọ́rú ti ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ èyí tá a wà nínú rẹ̀ yìí nìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún, níbi tí wọ́n ti ní ọlọ́kadà tí ń fi ọ̀kadà gbé ẹrù káàkiri yìí ó fi ẹ̀gbẹ́ ha ọkọ̀ ọ̀gbẹ́ni Sàmẹ́lọ̀, èyí tí Sàmẹ́lọ̀ tó ń ti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí nínà arákùnrin náà títí èyí tí ẹ̀mí bọ́ lẹ́nu rẹ̀ lọ́jọ́ kejì tí í ṣe ọjọ́bọ̀ Thursday nílé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ní àwọn ti rọ́wọ́ tó Sàmẹ́lọ̀ kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi na arákùnrin ọ̀hún lánàá pa tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ní ebi kì í panú kọ̀rọ̀ míì wọ̀ o, àti wípé ibi ṣúgà bá wà ń lè rà wọ́tọ̀ lọ. Wọ̀nyí ní àwọn ọ̀rọ̀ òwe èyí tó jáde lẹ́nu gbajúgbajà wèrè olórin ìdààmú àdúgbò ọmọ ìjọba Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable Sasu lórí ọ̀rọ̀ kan wípé olóṣèlú tàbí ẹgbẹ́ òṣèlú tó bá gbé owó tó dáa wá fún òun síwájú ètò ìbọ̀dún 2027 lòun yóò ṣe ìpolongo ìbò fún tòun ti àwọn ẹmẹ̀wà òun àti àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀. Portable ní ebi ń panú ọlọ́ṣẹ́ míkiri
nígbà tá a bá wẹnu báwo la ó ti wẹ̀dẹ̀ o. Ó ní ebi ń pa òun, ẹni kò ń bọ́ sí ìta láti wá máa polongo ìbò fún olóṣèlú kan. Ó ní ta ló ṣerú ẹ̀ àti pé níbo ni wọ́n ti ń ṣe o. Ó ní lọ́wọ́ yìí òun ò ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú kankan, bẹ́ẹ̀ sì ni òun ò ṣe àtìlẹ́yìn fún olóṣèlú kankan. Ó ní gbogbo tó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú APC ló gbé owó tó dáa wá, òun yóò ṣe ìpolongo ìbò fún un. Bó sì jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ló gbé owó tó dáa wá, òun yóò ṣe ìpolongo ìbò fún un. Ó ní kódà bó jẹ́ Peter Obi àbí olóṣèlú yòówù tó bá gbé owó tó dáa wá o, tóun jẹun tí okun bẹ nínú òun yóò ṣe ìpolongo ìbò fún, tí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ òun jákèjádò Nàìjíríà tí wọn yóò sì tẹ̀ka fún onítọ̀hún pẹ̀lú ìdánilójú wípé yóò jẹ́ olúborí o. Nítorí ẹnu òfo kì í dún yànmùyànmù. Ebi ń pa mí, ẹni kí n wá lọ rèé polówó tàbí máa polongo fún olóṣèlú kan. Níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀? Àwọn ọ̀rọ̀ tí Portable tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ rèé nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú ò ní kàn wá, àwòrán wa tó dáa jù wọn ò ní lò ó fún òbítúwárì wa. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.